àwa ń bẹ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala kó má dojú àgbà tí ẹnì kọ̀ọ̀kan wa kó wá fi wá ṣe kòǹgẹ́ oríntayé àti ti ọjọ́ gbèdé àkíyàmá. Bákan náà àwa tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa àwòkọ́ṣe wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kárí gbogbo àwọn ará ilé rẹ̀, àwọn sàhábà rẹ̀ tí ó fi kárí ẹnì kọ̀ọ̀kan wa. Abẹ́lẹ́ wọn bá kí ó ṣe oríntayé àti ti àkíyàmá fẹ́ni kọ̀ọ̀kan wa. Látara bẹ́ẹ̀ náà àwa fi kíkì ti Ànábì sallallahu alayhi wa sallam àfi kí gbogbo àwọn àfáà wa léyìí tí wọ́n wà ní ìkàlẹ̀. Abẹ́lẹ́ wọn bá kọ́nà kúrò wá sí dáadáa fún yín látòrí àwọn bàbá wa àgbà tó jẹ́ wípé àwọn náà náà sojú bàbá wa ìmáàmù àgbà fún ilẹ̀ tí Èjìgbò ní ìkàlẹ̀. Àfi wọ́n kí gbogbo ẹ̀yin àfáà. Abẹ́lẹ́ wọn bá kó má jẹ́ kí àlámọ̀rí yín kọ́nà kó má jẹ́ kí ó dàrú. Àfi kíkì ti bàbá ìmáàmù àfi kí gbogbo àwọn àfáà ní ìkàlẹ̀ kọ́nà kó wá sí dáadáa fún yín. Àwọn àfáà wa náà ni ó jẹ́ wípé Ọlọ́run bá tó kádàrá wípé ká tún bá wọn jókòó. Abẹ́lẹ́ wọn bá kọ́nà kó wá sí dáadáa fún yín. Àlámọ̀rí Ọlọ́run kò ní jẹ́ kó dojúrú. Látara bẹ́ẹ̀ náà kí àwọn bàbá wa léyìí tí wọ́n tún wà ní ẹ̀gbẹ́ wọn náà kọ́nà kó wá sí ní ẹ̀sùn lóore. Wọ́n tún wá kí àwọn ṣéèfù wa láti ìlú Ẹdẹ. Gbogbo ohun tí ẹ filẹ̀ tẹ́ fi wá bá ọmọ ìyá wa kọ́wọ́ dùnú Ọlọ́run kò ní jẹ́ kí wọ́n bàjẹ́ òkè bàbá àlọ́kùnrin àtàlùkùnrin. Ọlọ́run wá sí ní ẹ̀sùn lóore. Gbogbo ìtí ẹ filẹ̀ tẹ́ fi wá bá ọmọ ìyá wa tẹ́ fi wá bá wọn dùnú Ọlọ́run kò ní jẹ́ kí àbùkù kọ́tọ́ sí. Ọlọ́run bá yóò bá yín fi yóò bá fi ní ọkàn balẹ̀ láyé àti ní àlùkìyámà insha Allah. La hawla wala quwwata illa billah. Látara bẹ́ẹ̀ náà mo kí ṣéèfù mi ọmọ ìyá mi pàtàkì ṣéèfù wa Abdulgafar àtọ̀kọ̀ kọ́lọ́n kó wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ètí Ọlọ́run bá tó fi kàn wá nínú àdánwò. Ọlọ́run bá yóò máa ṣe ní ìgbéga ní kò fún wa ní àlùkìyámà. Ọlọ́run bá yóò wá fi dáadáa yóò máa fi kẹ́yìn ilé gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe sọ lẹ́ẹ̀kan wípé ọ̀rọ̀ wa ó já sí ọpẹ́. Tọ́lọ̀ bàbá jẹ́ kó jẹ́ pé bá mi ní kò sí tábẹ́ bọ́lọ̀ bá ṣe òun náà ni wàá máa mú mi rántí ẹsẹ̀ ní orin léyìí tí ọ̀kan nínú wọn sáré pè ní sọ̀hábà tí ó kọ à ń pè sọ̀hábà ẹ̀ ní Rọ̀bíà àná ọjẹ́ Labid bọ́nà Rọ̀bíà léyìí tí ọkọ̀ nígbà tí ó fẹ́ gba ìsìláàmù léyìí tó jẹ́ wípé nígbà tó fẹ́ gba ìsìláàmù àwọn akọrin ẹgbẹ́ rẹ̀ wọ́n lọ bá wọ́n ní ìrẹ́ Labidu tó o bá máa gba ìsìláàmù wọn ti sọ tí lè wọ ọmọ ìráyà tí mo ti mọ̀ ó ní kí wá ní bẹ́ẹ̀ bí ọtí ó ní sọ pé téèyàn bá mú tán fúnra ẹ̀ ni ó kọrí sílé àná yóò sì lọ mọ bọ́ sókòtò lẹ̀ yóò kóun fẹ́ lu àná wọn kí wá ní ti bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ ní wọ́n ní ká mọ̀ mú mọ́ tó wá fẹ́ mọ sí ilé mọ̀ wọ́n ní sọ̀mọ́ wípé àwa akọrin a nífẹ̀ẹ́ ká mọ kóòbí wọn ò ní jẹ́ kó o ṣe sìnà mọ́ tó bá jẹ́ sìnà kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní tèmi náà ò lè gbà wọ́n ṣe fún mi ló kú wa mórí bọ́nà ó ní alhamdulillahi ìdílàmíyà tí ní ajali alhamdulillahi ìdílàmíyà tí ní ajali hatta kasani minali islami sirbala hatta kasani minali islami sirbala ó ní alhamdulillah mo dúpẹ́ fọlọ́run bá ìdílàmíyà tí ní ajali lẹ́yìn tó jẹ́ wípé nígbà tí ìsìláàmù dé tó jẹ́ wípé kò bá mi nù sáré tó jẹ́ wípé lónìí tí mò ń sọ̀rọ̀ yìí kìí ṣe wípé mo ti kú wọ́n wá pé gbogbo aburú tó ti ṣe òun ni ó kàkalẹ̀ yìí alhamdulilayi wípé àyọpẹ́ mà sí ẹ̀yọ ìlànìyà tí ní àjàlì tó jẹ́ wípé gbogbo àdánwò léyìí tá a ti fojú winá rẹ̀ sẹ́yìn kò bá mi lórí kíni orí ikú lónìí. Hatta kasani minali islami sirbala tó wá jẹ́ wípé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó wá ń fi ẹ̀sìn Ìsìláàmù ó fi wá dá sòkòtò fún mi tí ó wá jẹ́ kí n máa já sí òlójú gbogbo ayé nígbà tẹ́ bá ní Ìsìláàmù ọkọ̀ ọtí kí wá ní àdánwò tèmi tí wá ní ọtí lọ́rọ̀ mi kàn ó ní alhamdulillah so eléyìí lọ jẹ́ ohun tó jẹ́ pé àfi dúpẹ́ fọ́lọ́run Ọba lórí ìtọ́lọ́run Ọba fi kan àwọn àfáà wa ọbẹ̀lọ́ ọba kó bá wa sí má ìrìnsẹ̀ dáadáa wọn wa as'alullaha ta'ala an yaj'alahu fi mizani hasanatikum fi dunya wal akhirah insha Allah. náà kí wá padà lọ síbi iṣẹ́ tí àwọn àfáà tí wọ́n rán mi. òun náà ni ní sọ́kí láì ní gbara wọn lásìkò ohun tí ọmọ jẹ́ òun bá ní sọ̀rọ̀ wá ní ọjọ́ tí ilé òun náà ni wọ́n tá máa pè ní atharu hifdhul Qur'an
ala dirasati al-ilmiyya. Òun náà ni kí ni àwọn orípa lẹ́yìn tí híhá al-Qur'an tí ó máa kó lórí ẹ̀kọ́ àwọn ọmọ wa. Torí pé alhamdulillah síwájú a kí gbogbo àwọn òbí lẹ́yìn tí a wà ní kalẹ̀ lẹ́yìn tó jẹ́ wípé àwa ń kọ́ ọmọ wa jáde láti dùn wọn nínú. Àwa bẹ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó wá sí àwọn ọmọ ẹ̀ kó ṣe wọ́n ní tìtojú fún wa láyé àti lálùkìyámà, kó wá jẹ́ kí á jèrè àwọn ọmọ náà. Látàrí bẹ́ẹ̀ náà mo tún kí àwọn olùkọ́ lẹ́yìn tí wọ́n kọ́ gbogbo ọmọ wa lápapọ̀, torí pé iṣẹ́ ńlá òun náà ni olùkọ́ ń ṣe. Ọmọ mi tó bá dé kíláàsì bẹ́ẹ̀ kò sí tí ìdánwò pàtàkì ju ọmọ kéékèèké wa. Mo ní pé àwọn àbọ̀wá náà sọ̀rọ̀ gàgbà tẹ́ ẹ bá ní kí wọ́n mọ̀ ṣe tí wọ́n ti fún wọn ẹ̀ wọ́n ní èèyàn fẹ́ bí nǹkan mí nù. Torí pé ọmọ mi ò ti kú bí ọ̀sẹ̀ kan mi ò ní fojú ba ọmọ má. Pé dandan sẹ́ àdémi náà ni kí wọ́n fẹ́ ṣe ìṣẹ́jú náà mọ́ tó kà kọ́ wá dọjọ́ kò ní kẹ́ wá pé kò ní ṣeé ṣe mọ́. Kò ní tẹ́ kódà àgbàlagbà gan tó ti ṣe wàhálà tó bá àwọn ọ̀dọ́ wa ní ètò ṣe kò ní tẹ́ lọ́rùn. Làkúlẹ̀ akí gbogbo àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ yìí kọ́lọ́ ọba kó wa sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo ìtẹ́yìn náà ra kàn nínú oore kọ́lọ́ ọba kó jẹ́ kọ́ tẹ̀yìn lọ́wọ́. Látòrí ọmọ ìyá mi ṣe Abdul Ghaffar tó fi kárí gbogbo àwọn olùkọ́ kọ́lọ́ ọba kó sí dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa kó má jẹ́ kí alámọ̀lẹ̀ kọ̀ọ̀kan kó má jẹ́ kọ́ dáàbò. Bákan náà àwa kí àwọn òbí náà gbogbo ìtẹ́ àná lórí ọmọ wa Ọlọ́run ọba yóò jẹ́ ká fi kó ẹ̀san èrè lẹ́yìn tó pọ̀ la hawla wala quwwata illa billah. Náà kí wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi òun náà ní pé alhamdulillah kí n bẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa ti ṣe Muhammadu Awwal bàbá wa àtọ̀pọ̀ lẹ́yìn tó jẹ́ wípé wọ́n fi dáadáa yìí wọ́n fi lélẹ̀. Inú mi dùn wípé Ọlọ́run bá kádà wípé èmi náà ní kí n tún jẹ́ tó jẹ́ pé ń sọ̀rọ̀ lónìí. Tó sì jẹ́ wípé níjọ́ kìíní lánàá nígbà tí mo mọ bàbá orí dáadáa òun náà ni mo mọ bàbá lé. Torí pé nípìnlẹ̀ òun náà ní pé kí n dá bàbá mọ́ gan tẹ́lẹ̀. Ṣùgbọ́n torí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ yìí lọ́ọ́ fà tó fi jẹ́ wípé èmi àti bàbá àjọ fojú kanra tàṣìjọ ríra. Ní ọwọ́ gbẹ̀yìn ayé bàbá nígbà tí wọ́n ti gbé kínní kalẹ̀ tán, bàbá wa ń gbìyànjú pé a kàn kó wọn PDs kalẹ̀ ni nítorí wà náà ní wípé kọ́ jẹ́ wípé ẹ̀kọ́ Quran òun náà ní kọ́ máa lọ níbi àwọn ilé ìwé tá a kọ́ kalẹ̀. Bàbá wa ń ṣègbìyànjú pé bó o láṣẹ eré àwọn àfà lẹ́yìn tó jẹ́ wípé wọ́n lè bá wa mójútó ọmọ nílé ẹ̀kọ́ yìí. Látàrí bí bàbá ṣe ń gbìyànjú tó pé bó o láṣẹ fẹ́ rólùkọ́ òun náà ni wọ́n tún fi kàn dé ọ̀dọ̀ àwọn àfà wa ti ṣe Imam wa Haramain wípé ẹ dákẹ́ bá olùkọ́ ẹ má dá mi dá kínní. Àwa ti mọ̀ wípé àwa ti gbìyànjú a ti kọ́ kínní kalẹ̀ bó o lẹ́yìn náà ṣe kún wa lọ́wọ́ lórí ètò àkọ́kalẹ̀ yìí tí òfin jẹ́ wípé yóò payun ẹ bá wa olùkọ́ kó tó wá di wípé àwọn bàbá sọ fún mi lọ́dún náà wípé kí n lọ yọjú sí bàbá ìgbà náà wọ́n rẹ̀ pé òkè mi sàn ni bàbá wà wọ́n ti gbé bẹ̀rù ti lọ bá wọn. Bàbá wa sí ọ̀pọ̀lọpọ̀ àlàyé wípé àfà a ti rí pé àsìkò tá a dé yìí àti ń palẹ̀mọ́ díẹ̀díẹ̀ ṣùgbọ́n ètò òkú tó tarí pé yóò padà mọ sẹ́kù pẹ̀lú wa òun náà ní pé n tá a ṣe kalẹ̀ kó lè máa jẹ́ ìtọrẹ àánú fún wa. Ọ̀rọ̀ tí mò ń sọ èso bẹ́ẹ̀ nìkan kan yáyé pé tẹ́ bá ń ti lọ́jọ́ náà ẹ pé nígbà tí mo kó lọ mo padà wá ẹ dé bá ní sè. So bàbá wa sọ wípé àti ń palẹ̀mọ́ kó láyé ṣùgbọ́n táwọn ohun bẹ́ẹ̀ náà ni wípé kí ni ó kù tí ọmọ sẹ́kù fún mi lẹ́yìn ìgbà tí n bá kú bẹ́ẹ̀ tán òun náà ni sábàbí lẹ́yìn tó jẹ́ wípé mo fi ń wá olùkọ́ tó tiẹ̀ lè máa kọ́ ọmọ ní Kùránù ní ilé ẹ̀kọ́ wa yìí. Kó tó di pé lọ́jọ́ náà mo tiẹ̀ wá bí ijọ́ mélòó kan ṣùgbọ́n tí ò jẹ́ kí n lè wá mọ́ nígbà náà òun náà ni pé Ọlọ́run bá ti kára pé kémi náà ní ilé ẹ̀kọ́ tó èmi náà kàn ń jagunbẹ̀ mọ́ra wọn náà ni. Ibi tí mo wá ń lọ òun náà ni wípé ara àǹfààní kí àwọn òbí kárò ọmọ dáadáa kárí fi sílẹ̀ lọ. Ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ mẹ́nu kó tó di pé màá lọ síbi tí wọ́n rán mi gángan. Lóòótọ́ bàbá ti láfojúsùn wípé n tí mo fẹ́ wọ́n máa ṣe ń bì kẹ́yìn nì. Ṣùgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wò pé nítorí ẹ̀ka ṣe ń bì kẹ́yìn kò ṣàgbára mọ́ fún bàbá. Ẹnu ló kù tí bàbá lè fi sọ pé n tí mo fẹ́ nì. Ṣùgbọ́n látàrí ọmọ dáadáa tí bàbá wa tí wọ́n fi lẹ̀ òun náà ni gbogbo ìtàrí lónìí.
torí pé níjọ́ tí bàbá ń sọ mo rántí pé ọmọ ìyá mi ti ṣe Sheikh Abdul Ghaffar àwọn náà ń bẹ bí iṣẹ́ tiwọn náà tí bàbá bóyá Òṣogbo ni wọ́n wà tó jẹ́ pé gbogbo wa náà èmi gan náà bóyá Adó Odò mo ti wálé ìgbà tẹ́ bá ń Sheikh Abdul Kabir sọ fún yín Adó Odò lèmi náà wà tẹ́mi náà ti gbé iṣẹ́ gbà àwọn náà ń bẹ l'Óṣogbo ṣùgbọ́n látàrí wípé bàbá yìí wọ́n ti láníyàn tó dáa bó làwọn náà ṣe fẹ́ kún wọn lọ́wọ́ òun náà lọ fa sábàbí tí Sheikh Abdul Ghaffar tí wọ́n fi ní ọ̀dà ẹ jẹ́ kí n dùn bàbá yìí nínú kí n pa iṣẹ́ tèmi tì kí n wá lọ jókòó tì tí ọmọ sẹ́kù bàbá òun náà lọ wá fa sábàbí ìjókòó wọn tí gbogbo ẹ̀ sì fi ríbu ṣe rí abẹ́lẹ́ ọba alámọ̀sí náà ọlọ́bùn lè jókòó dojú àwọn ọmọ tó tara tí náà jáde ọlọ́bùn jẹ́ kí wọ́n jọ máa dùnú fẹ́yìn náà láyé àti lálùkìyámà ibi tí mo wá ń lọ òun náà ni wípé ara sábàbí kí òbí kó ọmọ dáadáa fílẹ̀ bẹ́ẹ̀ sì ni àfojúsùn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí òun náà ni wípé kọ́mọ wọn kàwé kó di dókítà kó di lọ́ọ̀yà bẹ́ẹ̀ ni ntọ́ dáa ni torí pé Al-Qur'an náà sọ fún wa nínú suratu Kahf Ọlọ́run bá ní a'udhu billahi minash shaitonir rajim Ọlọ́run bá ní al-malu wal-banuna zinatul hayatid dunya Ọlọ́run bá ní àti dúkìá lẹ́yìn tẹ́ ń kó jọ àti àwọn ọmọ tẹ́ bá bí zinatul hayatid dunya ohun ọ̀ṣọ́ ayé òun náà ni dúkìá àtàwọn ọmọ jẹ́ lópin ìgbà téèyàn bá ní dúkìá ó mójútó bó sì yẹ kó mójútó èèyàn sì bí ọmọ ó mójútó ọmọ bó sì yẹ kó mójútó ọmọ náà padà di ọ̀ṣọ́ fún un torí pé ọmọ ò lè tí ì di ọ̀ṣọ́ àyàfi ìgbà tó bá jẹ́ wípé a bá pé rírí ọmọ lórí ọmọ náà ṣùgbọ́n àwọn olùmọ̀ wọ́n jẹ́ kó yọ wípé àwọn ọmọ tẹ́ ń wò yìí kí n gé ní ṣókí òun náà ni wípé ọ̀nà méjì òun náà là máa ń gbà rí ọmọ ọ̀nà àkọ́kọ́ òun náà ni àwọn ẹ̀tọ́ kan bẹ tó jẹ́ wípé ó yẹ ká ṣe fún ọmọ kó tó di wípé ọmọ ọ̀dàyé tó jẹ́ wípé béèyàn bá fi lè ṣàfẹ́kù rẹ̀ yóò sì máa ní ìlàpá lórí ìgbésí ayé ọmọ abala kejì òun náà ni lẹ́yìn ìgbà tọ́mọ bá ti fi lè dáyé tán tó gbé mo bá wọ ẹsọ olè má fẹ́ yé wípé ọ̀dà àbá ẹni ó lẹ́tọ̀ọ́ kan tó yẹ ká ṣe fún ọmọ kó tó di pé yóò dàyé kòkò eléyìí ò yé wa àpèjúwe ní ṣókí òun náà ni pé ara ẹ̀tọ́ tó yẹ ká ṣe fún ọmọ kó tó di pé yóò dàyé òun náà ni pé bàbá àti ìyá tí wọ́n fẹ́ fẹ́ra wọn wọ́n gbọ́dọ̀ jọ ṣẹ̀ṣà ànábì ní kí ọkùnrin kó ṣẹ̀ṣà ibi tó bá fẹ́ da àtọ̀ rẹ̀ sí kí obìnrin náà kóhun náà ṣẹ̀ṣà obìnrin tóun fẹ́ kọ́ jẹ́ ìyá fún àwọn ọmọ àwọn torí pé ìkíní kejì bẹ́ẹ̀ bá fi lè ṣàṣìṣe láti bẹ̀ yóò máa ní ìlàpá lórí ìgbésí ayé ọmọ lára rẹ̀ òun náà ni wípé Sharia Islam ànábì sọ̀rọ̀ ọkọ wa wípé nígbà tẹ́lẹ̀kọ̀ méjì bá fẹ́ súnmọ́ra wọn ó ní àwọn ẹ̀tọ́ tó kọ́ wa wípé béèyàn bá fi lè gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ ànábì ní tọ́lọ̀ bàbá kádà wípé kí ọmọ kó ti bí ìbálòpọ̀ jáde ànábì ní la yadurruhu shaytanu abada ànábì ní tálùkì àmọ́ náà bó fi dé wallahi shaytanu ní nípe lórí ọmọ kí wàá ní gbólóhùn náà ànábì ní aṣọ wípé Allahumma jannibna shaytan wa jannib shaytan ma razaqtana gbogbo méjì tí mo mú wáyé ó tún pọ̀ ààrẹ ẹ̀tọ́ ọmọ kó tó di pé yóò dàyé ni ṣùgbọ́n ibi tí mo lọ ni wípé lẹ́yìn ìgbà tó wọn bá ti filẹ̀ dáyé tán ó ní àwọn ẹ̀tọ́ kan àwọn ojúṣe kan lọ́dọ̀ àwọn òbí tó yẹ ká fún àwọn ọmọ wa ìkan bẹ́ẹ̀ òun náà ni ẹ̀kọ́ àwọn ọmọ wa a gbọ́dọ̀ ṣe ẹ̀sà ẹ̀kọ́ léyìí tí a fẹ́ fún àwọn ọmọ wa kódà níbí náà kí wá jẹ́ kó yé wa wípé ẹ̀kọ́ tá a fẹ́ fún àwọn ọmọ wa yìí àyè fi ẹ̀kọ́ ọmọ ká fi dọ́rẹ̀ torí pé àwọn ọmọ wa tẹ̀ ń wò yìí àwọn náà ni ọjọ́ ọ̀la tiwa kéèyàn wọ́n gbà torí pé ilé ẹ̀kọ́ báyìí wọ́n ń sanwó bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀jẹ̀ káwọn ọmọ máa lọ síbẹ̀ wọ́n lọ máa gbá bọ́ọ̀lù látàárọ̀ dalẹ́ jẹ̀mọ́ àfáà kan ló sọ wípé ó ní béèyàn bá kọ̀ tó bá ní òun ò ní náwó ẹ̀tọ́ lórí ọmọ yóò sì padà náwó tí ọ̀tọ̀ lórí ọmọ béèyàn bá kọ̀ sẹ́ẹ̀ tó bá lòun ò ní náwó tó sí kíni tọ́tọ́ lórí ọmọ yóò padà náwó tí ọ̀tọ̀ torí pé ọmọ tẹ́ bá fún lẹ́kọ̀ọ́ nígbà tí bá dáràn bíi lónìí ó dáràn lọ́la wọ́n jà bíi lọ́la òun ní bẹ́ẹ̀ wọ́n ṣe kíní kan lọ́la jẹ́mà nígbà tí wọ́n bá ń pèèyàn pé ọmọ rẹ̀ mà tó ti dálẹ̀ jẹ́mà sí èèyàn náwó àbí ò ní náwó èèyàn náwó léyìí téèyàn ti pàdánù rẹ̀ sẹ́yìn
so ibi táwọn lọ ní wípé ẹ̀kọ́ ó sì pàtàkì fún ọmọ òun náà ni Imam Malik wọ́n jẹ́ kó yọ wípé wọ́n ní inna hadha al-ilm ó ní ẹ̀yin òbí ẹ̀kọ́ tẹ́ ní káwọn ọmọ yẹn lọ wáyé inna hadha al-ilm din wọ́n ní kí ẹ lọ mọ̀ wípé ẹ̀sìn tẹ́ fẹ́ káwọn ọmọ yẹn ó ṣe ni ọwọ́ ni fanzuru amman ta'khudhuna dinakum kẹ́ ẹ wá gbìyànjú láti ṣẹ̀ṣà ẹni tẹ́ ẹ fẹ́ kọ́ ọmọ yín kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ kí ló fà torí pé bí olùkọ́ ọmọ bá ṣe rí òun náà ni ọmọ náà ṣe rí àwọn àfáwà nìyẹn wà kálẹ̀ abẹ́rẹ́ ọ̀bà kó bá ṣe dára fún wọn àpèjúwe tẹ́ máa rí lára àwọn àfáwà tí wọ́n jókòó yìí yóò máa tọ́ka sí bí wọ́n ṣe rí kálukú àti bí wọ́n ṣe rí tẹ́ ẹ bá rí àfáà kan tó jẹ́ wípé ọba ní gírímọ́káì ẹ lọ kíyèsí ibi títí ń bọ̀ alhamdulillah àti àwọn àfáwà tó jẹ́ wípé ìwà pẹ̀lẹ́ ń bẹ lọ́rọ̀ wọn kò sẹ́ni tí wọ́n rí táníyàn wọn ọ̀dá sí eléyìí ní túmọ̀ sí pé kíni nígbà tí ìpìlẹ̀ bá dáa títúmọ̀ sí ọ̀rọ̀ Imam wa Malik pé kíni inna hadha al-ilm din pé ẹ̀kọ́ tẹ́ni kọ́mọ yẹn lọ wáyé kẹlẹ́mọ̀ wípé òun náà ni ẹ̀sìn tẹ́ fẹ́ kó ṣe fanzuru amman ta'khudhuna dinakum kẹ́ ẹ yá ṣẹ̀ṣà olùkọ́ tẹ́ fẹ́ kó jẹ́ olùkọ́ ọmọ yín kó lè bàjẹ́ wípé ọmọ yìí yóò lè mú lára olùkọ́ rẹ̀ tó bá sì mú lára rẹ̀ yóò jẹ́ tí ó tẹ́yìn lọ́rùn táwa lọ síbi wípé kí wá ní àǹfààní tí ń bẹ́ẹ̀ bí híhá Al-Qur'an lóòótọ́ àfojúsùn wa lórí àwọn ọmọ wa lórí pé kí wọ́n di dókítà kí wọ́n di lọ́ọ̀yà ọ̀dà ṣùgbọ́n kìí ṣe wípé gangan làfojúsùn òbí gan àkáǹwé lẹ́yìn pé kó lè jẹ́ wípé kọ́ọ̀mà mi náà kóhùn náà lè bẹ́gbẹ́ pé kó lè jẹ́ wípé nígbà táwọn ẹgbẹ́ bá ń yọwó lápò kóhùn náà lè rí nǹkan yọ àfojúsùn gbogbo òbí láyé òun náà ni pé tọ́lọ̀ bá kádà pé kẹ́mi mi ò gùn kí ilé rọ́ọ̀mà dàgbà sí lọ́wọ́ ni ọ̀pọ̀lọpọ̀ òbí ni pé kí ni o tí n bá tẹ́mi tọ́lọ̀ bá kádà pé kẹ́mi mi ò gùn gbogbo tí ọba ti ẹsẹlẹ nígbà tí ìbàlágbà àti iṣẹ́ mọ kí n mọ̀ wípé mo fọmọ rẹ lẹ tí ó lè pé bùkátà yín báyìí ẹjẹ báyìí gbọ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ jama kò wá sí tí ó jẹ káwọn ọmọ yìí kí wọ́n mọ ẹ̀tọ́ wa bí kò sí alukur'an tá a wá ń sọ yìí nígbà tá a bá jẹ kọ́ ọmọ lọ ha kur'an lórí ẹ̀kọ́ ti ìwé gan ta ní kó ṣe kí ni o wípé kọ́ lọ kọ́ á wà rí i pé yóò tún jẹ́ kí làákàyè rẹ̀ kó sílẹ̀ làákàyè rẹ̀ yóò ṣe kiri yóò tún gbòòrò lórí ẹ̀kọ́ tó fẹ́ kọ́ gan torí wípé jama kò sí ìmọ̀ kan tó le tó kéèyàn ha Al-Qur'an kò sì sí tó tún rọrùn tó bá kan náà ṣùgbọ́n Ọlọ́run bá ṣe kí ni a máa fi rọ ẹni tó bá fẹ́ lọ́rùn nínú ẹrú sí rẹ̀ tábà wá jí kọ́ ọmọ akún lọ ha á rí wípé yóò tún ràn wọ́n lọ́wọ́ lórí kí ni ẹ̀kọ́ iléèwé wọn tí wọ́n tún kọ́ bákan náà ara tí ó tún ṣe fún wa òun náà wá ní wípé yóò tún jẹ́ kí ọmọ kó lè mọ ibi tí ọmọ rìn sí láwùjọ pépé híhá Al-Qur'an ìmọ̀ ń jẹ́ kí ọmọ kó ṣe kí ni o kó kìí ṣe gbogbo èèyàn mo lè bá rìn mọ́ ó tún wá jẹ́ ìmọ̀ kan tó jẹ́ wípé nígbà tí èèyàn bá tó fi lè fún ọmọ yóò sọ ọmọ débi wípé níbi ìwà tí ọmọ wù tó jẹ́ wípé nígbà tó bá fẹ́ ṣe gbogbo kò yẹ kí wọ́n bá mi nídìí nǹkan báyìí wallahi Al-Qur'an òun náà ni máa ń kọ́ yẹn bẹ́ẹ̀ bákan náà ojúṣe àwọn òbí gan léyìí tó jẹ́ pé àwọn aràn kan wípé àbẹ́mi náà ṣe fẹ́ kó rí ni ṣe bọ́ ọmọ lágbájá ni jama wallahi Al-Qur'an òun náà ni ọkọ̀ ibẹ̀ náà ni tí wọ́n fi padà sórí àpèjúwe tí mo mú wá lákọ̀ọ́kọ́ lórí ti àwọn bàbá wa léyìí tọ́lọ̀ bá ṣe sábàbí wípé kó lè kọ́ ilé ẹ̀kọ́ ilẹ̀ sábàbí wípé ó ṣe kí ni wọ́n fi àwọn ọmọ tó dálẹ̀ òun náà ni sábàbí òun ti lọ lónìí àìmọye àwọn tó jẹ́ wípé wọ́n láníyàn dáadáa bíi tiwọn lánàá tó jẹ́ pé àwọn náà fi irú kan báyìí lẹ̀ ṣùgbọ́n látàrí wípé àwọn ọmọ táwọn fi lẹ̀ kò sí ìkankan tó lẹ́kọ̀ọ́ nínú wọn ọ̀tọ̀ ni tí wọ́n ṣe ń bẹ̀ lónìí. so sábàbí àkọ́kọ́ òun náà ni wípé yóò ran ọmọ lọ́wọ́ lórí gbogbo ẹ̀kọ́ léyìí tí ìbáàrí kọ́kọ́ ẹ̀kejì òun náà ni pé yóò tún wá sọ ọmọ lórí àwọn àwà tí ọmọ wù ìkẹta òun náà ni pé àfojúsùn wa gangan wípé kí n lè rọ́ọ̀mọ dàgbà sí lọ́wọ́ kọ́ mi kó lè ṣe kíni kó lè mọ ojúṣe mi fún mi yóò tún jẹ́ kí ọmọ kó mà lórí eléyìí náà ìwà padà sẹ́yìn díẹ̀ ìwà bá àpèjúwe kékeré kan wá lórí àpèjúwe tí mo sọ náà ni lórí pé kọ́ ọmọ kàwé àti kó kéwú
jama ètò fi dájú náà ni wípé ká jẹ́ káwọn ọmọ wa kí wọ́n jẹ́ ìdá olójú méjì bí wọ́n ṣe ní ìmọ̀ tìwé ẹ jẹ́ wọ́n ṣe kí ni wọ́n tó kéwú náà. Àpèjúwe tí wàá mú wáyé ọ̀kan nínú àwọn ọ̀gá àwọn olùkọ́ tí mo bá ṣiṣẹ́ tí ṣe mùdír ní ìlú ìnífẹ́ dàpọ̀ lọ́hùn wàlọ́ọ̀hì àwọn ni wọ́n wá ń sọ̀rọ̀ ìfún mi nígbà tí mo dọ́dọ̀ tí mo bá wọn ṣiṣẹ́. Wọ́n lọ́mọ kan bẹ nílé ẹ̀kọ́ nígbà tí àwọn fi bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́. Wọ́n ní ọmọ yìí wọ́n ní wàlọ́ọ̀hì ọmọ yìí ní làákàyè gan. Wọ́n ní kò sí ẹ̀zámù tí wọ́n bá ṣe tó bá gba pòkè nílé kéwú yóò gba pòkè ní sùkúù lọ́mọ yìí. Wọ́n ní ọwọ́ di bí bọ́mọ sí bá mọ̀ ṣe ọwọ́ lọ sà ọwọ́ di pé ọdún kan sáde tó fi di pé ọmọ gba pòkè jì ní sùkúù ọwọ́ gba pòkè nílé kéwú. Wọ́n ní wọ́n ní bí bàbá yìí bó ṣe wá bàbá tó bí ọmọ yìí ọwọ́ wá sílé ẹ̀kọ́. Ó ní mùdírù nítorí ṣẹlẹ̀ ní wípé kéwú ó ti fẹ́ máa kó bá ọmọ yìí látijọ́ ta ti bí láti kìdàgátì jẹ́ ló sì ní kankan pòkè ní máa ń gbà tó fi débi tó dé yìí. Ṣùgbọ́n pòkèjì tó gbà lọ́dún yìí a rí wípé kéwú ló fẹ́ affect ẹ̀. Wọ́n ṣe ní ntí ọkàn ní wípé the best solution lọ́dọ̀ tí wọn bí bàbá ti sọ lọ́jọ́ náà òun náà ni pé káwọn ó withdraw ọmọ kúrò ní ilé kéwú kó padà sí sùkúù. Bí wọ́n ṣe mú ọmọ yìí kúrò níbo ní ilé kéwú nù ọba di sùkúù. Mùdírù ní kò sí gbogbo táwọn sọ fún wọn ní wàlúwàhí wọ́n gbọ́ pé mùdírù ẹ má wọrí wọ́n sá mọ́ ọmọ yìí lọ. Wọ́n ní lẹ́yìn bí ọdún 5 lábá tún wọ́n ọmọdé láníyàn pé kí ni kọ́ ọmọ tún wá kéwú ṣùgbọ́n sábàbí kan ló tì wọ́n wá torí pé sẹ́mọ̀ pé nígbà tọ́rọ̀ bá dojúrú tán làmọ́ pé àbá ọmọ yín náà ni kódà ọmọ tó jẹ́ pé ó ti ṣe zìnà dáadáa táyé tí wàá fẹ́ débì kan wọ́n mú wa pé ìmáàmù ẹ̀dá kan náà ní bá a fi lọ́kọ kódà kó bá jẹ́ pé ẹ̀yin náà lẹ́ bá lé ayọ̀ǹdẹ̀ fún kódà ànídà yìí láàmú ó ní bá sábà ọmọ ìdè kí ló ṣẹlẹ̀ gan tó máa ní mùdírù wọ́n ní wàlúwàhí ọ̀rọ̀ tí mo sọ sọ fún mi ni wọ́n bá ní ọmọ yìí wọ́n dàbẹ̀ ni pé ọmọ yìí ti ń pàgò kò sì mọ ní ìgò nìkan kódà ó ti mú nǹkan etí rúfin wọ́n wá ní mùdírù wọ́n dàbẹ̀ ni pé nǹkan kan ní wípé ẹ dákun àmọ́ ọmọ ìwà gbogbo tẹ bá rò pé yóò bá ná wa mùdírù wa ní àwọn sọ fún ọ lọ́jọ́ náà wàlúwàhí wọ́n ní ṣé bí mo sọ fún yín lọ́jọ́ kìíní àná nígbà tí làákàyè rẹ̀ ṣẹlẹ̀ tí ọgbọ́n tá à ń sọ ẹni kò fìtì mí gbà wọn ṣé ní ìsìn tó ti wá mọ̀ bó pa ṣé lọ́wọ́ á fìtì mí ṣé èmi lè wá fẹ́ kó gúngò wàlúwàhí mo fọlọ́ tó lẹ̀ mo fi búra bí wọ́n sọ fún mi lọ́jọ́ náà nù wọ́n ní táwọn sọ fún mi pé ṣé ìgbà tí làákàyè rẹ̀ ṣẹlẹ̀ tó di wípé yóò gbọ́n tá à ń sọ tí ẹ̀kọ́ kéwú tẹ ní wá ké yóò ṣàǹfààní fún tó jẹ́ pé nígbà tá a bá yí síbi tá a fẹ́ yí sí yóò yí síbẹ̀ ẹni kò fìtì mí gbà wọn ìgbà tó wá jẹ́ wípé ó ti mọ̀ gópa bí wọ́n bá ń jàjà ń gbòòrò òun kọ́ bà bẹ́ẹ̀ ẹ wá mú wá fún mi ní ìsìn ẹ wá ní kọ́ wá pè mí ń gò jẹ́mọ̀ nígbà tọrọ dojúrú tán ṣé bí kéwú ṣe ní làákàyè tó ẹ wo bí tọ́ lọ bá já torí pé ìmọ̀ kéwú ta ní káwọn ọmọ wa kí wọ́n wá wàlúwàhí òun náà ni ó jẹ́ tí ọmọ tó wọn sọ́nà lórí ìgbésí ayé tiwọn àti lórí àfojúsùn wa lórí àwọn ọmọ wa kí wọ́n á fi kún lọ́wọ́ parí òun náà ni pé lóòótọ́ ọ̀rọ̀ tá à ń sọ lè má bẹ̀rẹ̀ pé kéwú tẹ̀ ń sọ yìí àmọ́ tí má bí kéwú ṣe dà láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan là máa ń rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n òun náà la fi sọ níbẹ̀rẹ̀ wípé a ṣẹ̀ṣà ilé ẹ̀kọ́ tá a mọ̀ ọmọ lọ gẹ́gẹ́ bí tọ̀dọ̀ wọn àfa wa yìí tí wọ́n bá wa fi ìbẹ̀rù Ọlọ́run ọba wọn bá fi rẹ̀ wọn mọ́ wa lóòótọ́ àfa àti pọ̀ láyé lónìí tí ò sí kíni tí ò sí èméjì ń bẹ àti ní àwọn aláṣẹ jù àtún ní àwọn aláṣẹ ètò ṣùgbọ́n èyí tẹ́yìn náà bá rí i pé ọba wà láàrin méjèèjì ìwọ̀ntúnwọ̀nsì wàlúwàhí jàmá gbogbo ẹni tó bá ní làákàyè ọmọ tí ń jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì yóò sì mọ̀ wípé eléyìí ní tọ́tọ́ wọ́n ní ètò bá jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì òun náà ní ká sàfọ̀ ọmọ wa yóò jẹ́ tó jẹ́ wípé àfojúsùn wa yóò bá wa kó jáde bẹ́ẹ̀ eléyìí jẹ́ abala kan abala kejì òun náà wá ní wípé nígbà tí a bá ń tọ́ ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ ẹ̀ máa ń wò wọ́n máa ń bẹ̀rù olùkọ́ wọn ju àwọn òbí lọ níjọ́ tó bá ti di wípé ọmọ tá a bá ń rè níjọ́ tó bá di pé ọmọ tá a bá ń rè ẹ bá rí i pé kò bẹ̀rù olùkọ́ mọ́ jẹ́mọ́ àwọn òbí la fà á kí ló fà torí wípé
ọ̀pọ̀lọpọ̀ òbí òun náà ni wípé lóòótọ́ bó olùkọ́ bá ṣàṣìṣe ìṣẹ́jú ọmọ wọn ti máa bá olùkọ́ rẹ̀ wípé ṣé nǹkan àbórí olùkọ́ yín burú ni kódà mo ti rí àìmọye tí n tí ìbẹ̀rẹ̀ kà tán jẹ́mọ̀ òbí tó sọ níṣẹ́jú ọmọ wípé àbórí olùkọ́ rẹ̀ burú ni jẹ́mọ̀ àpọ́nlé wo lẹ fẹ́ kọ́ ọmọ wọn kó olùkọ́ rẹ̀ lé ló fi jẹ́ pé a gbọ́dọ̀ mọ kíyèsí ohun tí ọmọ jáde lẹ́nu wa sí ọ̀dọ̀ kíni àwọn olùkọ́ wa kódà bólùkọ́ bá ṣàṣìṣe jẹ́mọ̀ ẹ jẹ́ ká pè wọ́n lẹ́yìn ni pé olùkọ́ tó sì ṣe báyìí bó ṣe ná mọ́ yìí ó ti ná ju ẹ má jẹ́ kó jẹ́ ìṣẹ́jú ọmọ ìjọ tó mọ tẹ́ bá fi lè kan olùkọ́ ọmọ lábùkù ní ìṣẹ́jú àwọn olùkọ́ rẹ̀ ní ìṣẹ́jú kíni ọmọ jẹ́mọ̀ olùkọ́ ò ní jẹ́ alápọ̀nlé mọ́ àfojúsùn yìí lórí ọmọ kò lè má fẹ́ jẹ́ mọ́. bákan náà ara dáadáa tá a lè máa ṣe fún àwọn olùkọ́ wa òun náà ni pé ẹja máa dùn wọn ló Ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa lò ní sábàbí dáadáa lórí káwọn ọmọ wa kí wọ́n lè jẹ́ olú ọmọ láwùjọ kódà kó jẹ́ pé bisikì 15 naira àti mínírààsì kan gbàgbé fólùkọ́ rẹ̀ pé a ṣe mọ rírì iṣẹ́ kíni iṣẹ́ tí wọ́n ń ṣe jẹ́mọ̀ bó ṣe kéré tó wàlúùlọ́ọ̀hì Ọlọ́run ọba máa lò ní sábàbí dáadáa ẹ jẹ́ ká máa dùn àwọn olùkọ́ ọmọ wa ká máa dùn wọn nínú ká máa rí pé àṣé wọ́n ṣe ń gbìyànjú abala kan tó nù ọjọ́ ti lọ lórí àfojúsùn wa náà tó jẹ́ wípé Ọlọ́run ọba máa ń lò sábàbí dáadáa òun náà ni wípé ilé ẹ̀kọ́ tó ràn mọ́ wa bá lọ jàmá ẹja máa ṣe ìtọ́rẹ àánú síbẹ̀ kódà kó jẹ́ wípé aago alágbèékọ́ lè bá rí pé alágbára mi ká ẹ̀yin bùbáyítọ́ sùkú yìí aago yìí mo gbé wá fún yín ẹ dákun mọ́sálásí òun náà ni mo fẹ́ kẹ́ bá ń gbé sí kó máa jẹ́ sọ́dákọ̀tò járíà fún mi torí pé àwọn àfáàjẹ kó yọ wípé gbogbo wa lóòótọ́ àwùjọ ọ̀rọ̀ iṣẹ́ náà ní kálukú wa wá kíté pé gbogbo náà rí bó ṣe rí ṣùgbọ́n ìpín tiwa náà nínú gbogbo bó ṣe rí náà wọ́n ní ẹ jẹ́ ká yọ fa inna hazzaka munqati'un ba'da mawtik torí pé ìpín ẹnì kọ̀ọ̀kan wá ń jọ́ta bá ti fi lè kú ọ̀bẹ òun náà ló dópin ala kulli hal abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó ṣe sábà bí ètò aṣọ ìlú òkùnfà dáadáa fẹ́mi àtẹ̀yìn kó wá jẹ́ kí a máa dáadáa ká lè tẹ̀lé kó jẹ́ kí a máa burú ká lè jìnnà sí àwọn abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó wá ṣe àwọn ọmọ wa ní ìfọ̀kànbalẹ̀ fún wa láyé àti lákìyàmà ní bákan náà lọ́wọ́ kan go lẹ́yìn ìgbà tá a bá tó rí àwọn ọmọ wa tán ní bó ṣe yẹ kárí wọn ànábì sallallahu alaihi wasallam ó tún wá ṣe àdéhùn kan fún wa wípé gbogbo ọmọ tó jẹ́ wípé man qara al-Qur'an fa amila bima fihi ọmọ tá a bá fi lé ní kó lọ kẹ́kọ̀ọ́ al-Qur'an tó wá di wípé ọmọ ó wá ń fi al-Qur'an tá à ń sọ yìí ó fi ṣiṣẹ́ ṣe ànábì ní ulbisa walidahu tajan yawmal qiyamah ànábì ní irúfẹ́ ọmọ náà yóò dé lọ́jọ́ gbèdé al-qiyama lẹ́yìn tó jẹ́ wípé yóò gbé àdé yóò fi dé àwọn òbí ẹ̀ lórí ànábì wa ní bọ́wù uhu ahsanu min bọ́wù ishams ó ní kódà kẹ́ ẹ lọ́mọ bí adé náà bí ó ṣe tàn málẹ̀ tó yóò tàn málẹ̀ ju òun ti bẹ lókè lọ fi buyuti dunya kódà bí ṣe máa ń tàn málẹ̀ sí àwọn alé tí ń bẹ láyé lọ ànábì ní law kana dhalika fiikum ànábì ní kó wá jẹ́ wípé ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ jókòó yìí ẹ wá lè rin àwọn ọmọ yín bẹ́ẹ̀ ànábì ní fama dhannukum billadhi umila bihadha kí ni tẹ́yìn náà rú wípé yóò máa jẹ́ ìpín yín lọ́jọ́ gbèǹdé àkìyàmà nígbà tẹ́ bá rí ọmọ yín kó sí ẹ̀kẹ́ rẹ̀ ànábì ní kẹ́sì kí ni o kẹ́ gbìyànjú láti rí ọmọ yín yóò máa jẹ́ orí táyé àti tàkìyàmà fún yín àbẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala kó jẹ́ kí a mọ̀ nínú ká lè tẹ̀lé bákan náà kó jẹ́ ká máa burú ká lè jìnnà sí kó wá jẹ́ kí àwọn ọmọ wa kó jẹ́ kí wọ́n ní àṣírí dáadáa kọ́nà ọba kó wá sí wọ́n ní ìtútù ojú fún wa láyé àti lálùkìyàmà àwa àbẹ̀rẹ̀ ọba kó gun àfa wa kọ́nà ọba kó wá sí dáa fún yín aláàmọ̀rẹ́ kọ̀ọ̀kan yín ọlọ́gbọ̀n ìjẹ́ kó dojú gbogbo àwọn ọmọ tó tara ẹnì kọ̀ọ̀kan náà jáde kọ́nà ọba kó sí wọn lọ́mọ ìdẹ̀lọ́ kó sí ọlọ́mọ àríkà la hawla wala quwwata illa billah rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin allahumma ighfir lana warhamna وانصرنا وتقبل صلاتنا وقيامنا وركوعنا وسجودنا يا رب العالمين يا ارحم الراحمين يا اكرم الاكرمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله.